Edoya wabedena. Etwedo ni rowa, etwedo ni risi, wabavan, wabowe, wabota. Don't devil, don't adagaye. Wabukin o. Ibota, Oghe do, ayena o. Ayena o. We welcome all of you to our gathering tonight. Gathering today is a Moonlit Folklore gathering. We welcome you. Good morning, good afternoon, good evening, wherever you may be. It's our time of get together. We're to enjoy ourselves using the Edo language. Today we are dwelling on Edo health vocabulary. Edo health vocabulary. You will enjoy it. Just listen. Now, in my work, I'm Ikweme, Oghe Gberame. Ikweme, Oghe Egberame. Ikweme, na ya gie Egberame. Manedu ya teme Egberame. Ikweme no de kan. No o. Ogimari e o to dan kokoro o. Etu won ya fe no ere. Wabokan o. Edin wa ni ro wa ene o tuta wa rin ba. Wabokan o. What you will bagbe o. One Magbawina, Richard Osunde, Owakari, Obokiao, Etusa TV, Obokiao, Sister Constance Sayawe, Obokiao, Obokiao, Mama, even me there, Gladys or Nino, Obokiao, now, not equipment, or Berame, why you kick you, a get Ikweme o Egberame manedo even mayagi Egberame ikwe e mata na o de o wakabogbe hokoto emi na u otemu ileketi agirie wa bye wa Emi na u otemu ileketi agirie wa bye wa Demi na rie ba ni emi na u otemu ileketi wa we ni alare o emi na u erike emi na u no otemu ileketi agirie nenebi ba nenebi Constance said, we are booking on cover last week. What's it? Go your booking. They will not hear bad enemy. If you now who came in our work to do mulekati. I don't know. Oh, if you now who utter mulekati. I get the enemy by an enemy. They will knocking. I'm not the enemy by an enemy. Mulekati. Oh. Edo did my away or na the by me and came mulekati. Boxing, your pan bumpani. Okay, I'll go your wo, go ye va, go ye ha, go ye na, going, whoo. Okay, I'll going, go. I do my zera. Okay, what about good? Hey! Emi na u otemu ileketi. Agirie etin ba erion. Etin adi e barion. Emi na u ote gwapa. Otemu ileketi. Aigbe. Sister but you know where in winner Mondefio you know Sunday where
Oghe woman. Oh, why do you woman by like? I'll tell me like a time with your woman by woman. Oghe woman. Okay. A team should Ogbe Obori wa lagbe. Boy na who na ta ari Oghe woman yi. Hey! Mama bagi. Na ta bunu ari Oghe woman bagbe. Ona do ari yan. Oh! I don't know what. So ya ba so boy be. As a bimuna. Emi na water the muleketi. Leketi ono guapa. No do ye timu gbe ladian. O do muleketi. O do ton mu. Ai rie ti kebe rion bagbe. Uwe rion ni e wa ni enwa ye. Dani yen ye. Rion kibeti o bagbe. Ore do yakin o Macmon o salo ba na do. Ọjà pobo na do. Pobo o bungwe oyama onana makato na nekuya ai man bo wa o makata nekuya okwo no hala ati wa okwo no hala bedo ati okwo no hala edo ti wa goyi okan o goyi okan o Oko orunpa ori love ye bana omo love fufuto ori amare ahweme yo no yoma oyeme omo yima o se o wani okwo no hala ati wa goyi owo okan goyi eva okan goyi eha okan wa ti okwo no hala goyi ene goyi isan goyi go makawita na ku ya wa gba okuto ya ekpo ni yeke ekpo ni yeke ojo ti okwo no hala oya ki o to kan yeke Eko no polo di oye we po dan gba oni ekpo ni yeke ai gbe ebi edo Etiosa TV ekpo ni yeke ogbe Constance yawe ekpo ni yeke no gbe Osunde ekpo ni yeke gbe Gladys Odangidon ekpo ni yeke okwoame okudo àwọn okwoame ekpo ni yeke yen ya gbe evidon mo se don wa mi okudo àwọn ekpo ni yeke ekpo du salo bo agba eri odun yeko apopo de bi edo body udo salo bo wa ma o edo asobo ebe oyama obede o Uviena ekpoli yeke awa ahia wa lai na uvien oge ekpoli yeke ahia wa lai na ukabo gba gbe okuto uweri e ori onwe ya ge ebi no kan ekpoli yeke kan abiomo o obede o ekpoli yeke no ma kabie ede atieri wa ekpoli yeke no ma kabie ede atieri wa bedo ati ekpoli yeke no ma kabie ede oh yo babure madozedo ekpoli yeke no ma kabie ede atieri wa oko ebi okwo no ma kabie ede aka na
aka na ko no mai ka bie de ekori ye ke no ha ma no ha bie o mai ka bie de we do itie ko ele do aka na ya ye de wa no okia goi okia oho goi eva goi ha ekori ye ka o e ko kaka goi ha ewo goi na ena goi san goi okia goi san goi gone after boyo makata na kuya people you can make be that akbele do tie aka body ogo na uko no ba ka be de wa akbele koda fun ke boy ke wo ya fe awari ogo na amotetete you know I gbe adoge debi efosa agonsin efosa agonsin my carry de my de ni na de o obokan o owe obi eleke ya leke la o ko kankan ko no ma na kana adoge debi akpele gbe akpi kepi akpi eli akpele gbe o gladi so na you know obi eleke obi eleke Constance we obi aleke adoge debi akpele gbe akpele akpi li kp gbe sister Helen obokian ko Ibota fosa agbonsin ko obokian okay agbonsin okay Constance we akpele gbe yan ha ye no igbe na yan ha akobo ni mami edo wa eni ye mi ya fe abede o abede o oye ya dago ma no awon na o won no gba oku no gba oku to pe gba oku to awon na ofo ga bie omoga tore ne wa riwe tore lele okwo ga bia omoga tore ne wa riwe tore lele won na ki no tore le lomo gomo okwo abi omo okwo ga bia omo ga tore ne nene mi ibe tore lele won na ki no tore lele edi nwa ni do wa bi tota o wa ga tamu wa ri yobo ni maba iye aye no kwa yan riba wa wese oye wa wese o yan we ri yobo ni mebo da e mi ya me ebe ne ata okwo ga bia omo ga tore ne nene mi gba wa ri be tore lele ba ti ebi no tore lele okian ogoyi owo okian ogoyi eba okian ogoyi ha okian goyi ne goyi san goyi okian goyi gone yama we that here na mi no to really love mo ai to re na ababa ai to re le ko yama ababa aigbe Etiosa TV we aden ebobo aden makana Lydia akwomo akwọmọ banche
Akomo yeruwe gbo iyomo na ya bi omo we. Akomuche. Fosa agbonsi eko. Constance ayawe ababa ogbe so wa. Richard Osunde Aden ewa Aden Aden amen otwele lo muladian abiomo eni ya ti Aden. Sister Helen Ogbefun akwomo etin akwomo akwomo le lo muladian akwomo iruwe eko ona ya biomo behe. Ladi tona ewu ababa ti agbe owe ababa okay wọ́n máa gbàgbọ́n adókè dẹ́bì ababa gbẹ́ẹ̀ Stella Mali ababa gbẹ́ẹ̀ Stella Mali ọbọ̀kàn o àmọ́ ẹ̀ mi sì stand there ọbọ̀kàn o wà má o ní àwọn àgbẹ̀ owó ìfà ìhà Constance Ayawe Stella Mali adókè dẹ́bì Ladison náà yín lọ́bẹ̀ yàn tó máa gbàgbọ́n ẹ̀kan ẹ̀yìn Àpòbọ́ ni ikú yà sí yàgbà ó kó tọ̀. Anẹ́rù àbíọ̀mù ọmọ àtúrẹ̀ náà na bàbá ètò rẹ̀ o èdè ọ̀nà o. Ọ̀bẹ́dẹ̀ ìwékè náà kàtà báyìí o. Èmi ní nọ̀dẹ̀ ọmọ bẹ́ẹ̀ iye kúgbé. Na dora fian we ọmọ kebe ababara tore ne wa èmi ni no de ọmọ kebe iye kugbe na dora fian ado fian we ọmọ kebe ababara tore ne èmi ni ba tie na dora fian ado fian ọmọ kebe ababara tore ne edo eni wa ebun neba wabo tobota wabe tota ni wa ba ni lo wa o yaba edo ati edo yaro èmi ni na dora fian èmi ni no de ọmọ kebe iye kugbe na dora fian we ọmọ kebe ababa tore ne David don't live na do afia okia o goyi owo okia o goyi eva okia o goyi eha okia man bi wa goyi na okia o edo goyi na goyi se goyi hey goyi go abi yi ba wa o ikuya wa we ona èmi ni a te ukon no o wa tan wa ke gbo mo de wa ke gbi ye de wa de tan wa o mo gbo mo ni èmi ni o ku ya ku gbe yo mo ke bo mo ya ku ni vu ni o mo lari e ba e ko do won na o salo bo ndazi I do fear a more que be aba to the do fear. I be. Andra Mato! Wawe Andra Mato ore. Aboki Andra Mato. Ukon ugbe. Ha? Adoge dabi ukon ugbe. Afosa agbon si owe ivie ivie báyẹ̀ méjì bí ẹ o ẹ̀fọ́sà àgbọ̀n sí ọ̀wọ́ ẹ̀ dé báyà ló yé gbogbo ọmọ ayé yé àti ẹ̀dọ́ náà ló yé gbogbo ìṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n dé ní ọ̀nà ẹ̀fọ́sà àgbọ̀n sí kóyọ̀ ok Sister Helen ukàn gbẹ́ẹ̀ ẹ̀fọ́sà àgbọ̀n sí ẹ̀gẹ́ náà dẹ̀gbẹ́ ìdògbọ̀n ẹ̀gẹ́ òtún kàwé gbẹ̀bá ìvìẹ́. Okay, Lydia ukon ugbe Constance Ayawe ukon ugbe Ladison na iri ukon
iri ukon ugbe o wa gbeso wa iri ukon ichado sunde ukon ugbe salam mali ukon ugbe ibi edo ya wa ona wa ko body ya o ona redo ya ba koko edi wa ni lo wa ewa owo ere bana akon sare ba wa ti e bo bagbe o Oghe do mauna Oghe do mauna ya bi ago wa no wa ona oko o Taumu. Okay. Enwe ne omomo won. Wo. Enwe ne omomo won. Ona bie kwa. Atie wa. Okowe. Ona gedu. Edona wata. Yaba. Edona ware. Edona muzomo. You know. Enwe ne omomo won. Ona bie kwa. Oni atie won adabiobo. Odo awon. Won ye ni eyin wa gun wa won. O se ni gbe. Enwe ne omomo won. Ugbanso wa ebia e wa di akoya. Uda ye mai se meka ri bai. E wa di akoya. O do bie kwa. O wa bie kwa. Wa dege. E wa fo wa kekekekekeke. Bai tie enwe ni na momo bie kwa. Goyi owo. Goyi va. Goyi ha. Ede. Goyi ede. Babie. Goyi sa. Goyi go. Onagedo. Eyo yaba. Eri ni edo tie epoko. Epoko ati ebe ni owi. Epoko no. Epoko omobo. Ayi mi omu nebe pe epoko. Daya dogun when you all you work way again the man I be is a like salubari ne all lu honi you honi all like be e wala weku onania ona do ala weku yen odo aho eku o weku o wa kokwa oh eto sa tv e poko gbe e fo sa agbonsin Poko, Ogbe, Adi Amato, Poko, Ogbe, Gladys Ino, Poko, Poko, no, Ogbe, Lydia, Poko, Ogbe, Aro, what he or not, and yet do, Ari Aro by a woman, I know Aro, Poko, Equi Oki, Poko, Sister Helene, Poko, Ogbe, I don't know be a Poko, Ogbe. Constant say we poko gbe Jojo Sude e poko gbe Salamari e poko gbe Toyin Ogbamo e poko gbe abokan oteyin ibi edo ya eko ya wari eni e ona ibi edo nuwa ibi edo nare ibi edo nebu zomo akubona do akubona ibi edo ya ba wa to you know what ever by anyone yeah we are oh river I do about anyone I will human rover we are 13 and I the highest for this year obey the all young monkey of mono back go I say non soon non ye gbọ̀ndàn ne ọlá wehùnú ọmọmọ àti ẹyẹ wà. Orí àga wà ògà ayára ẹ̀ nà àṣẹ náà sún àṣẹ ní ọ̀tún náà yé gbọ̀ndàn òkó ne ọlá wehùnú ọmọmọ àti ẹyẹ wà. Bàtí àṣẹ náà sún gbọ̀ndàn
Dans la moment. Oko wa tiabo re o. Ba moku tiabo re every year atamo. Eni wan ro wa moku wa tiabo bagbe. Wa tiabo bagbe re uga mamure na. Every year atamo. Asen no le ke gbo momo la dan osun gbondon. Be dati asen ni. Okay, o goyi owo. Okay, o goyi eva. Okay, o goyi ha. Goyi na. Goyi. Go. Yeah, wow. Oko asobo yebe. Odogon. Odogon bomo. Odi edi. Yaba. Odogon aigbe. Ya wa o yaba ye. Adra mato wo yaba. Oyama. Oyama ye. Constant say we Odogon. Gbe. Andra mato Odogon. Gbe. Etu sa TV Odogon. Gbe. Odi. Richard Sunday Odogon. Gbe. Na you know Odogon. Gbe. Debbie Gbe Odogon. Gbe. Sister Gbefun Odogon. Gbe. Lydia Odogon. Gbe. Wa gbe na ya tele he o. Odi oni. Ri oni Odogon. Akobani je to do mu zomo. Akobani to do zomo. Ai, mami edo wa na eni na mi ya fe. Oh! Emansu, ebi na be boye. Mo so yan aga yan wi mama en ro. Yan mi da mama gbon yo. Leri o ma no. E ti ba wo e. Ama wo wa. Hey! Dada ago ma no na o. Eni wa ta mi be ka o. Wa ta ma wi ba ma. E ba ma wa ya do ri we body wa o. Le o. Odogon. No ladian be unu omomo no biye. No do afua. Bo aka yo iro we owie. Woo! We gbe tai. Odogon. No ladian be unu omo no biye. No do afua. Bo aka yo iro we owie. Ati Ba iti Odogon. No ladian odon mo bo abiye. Odo kayo iro do afua. Wo wie. Bo boni ayore. Ba iti emi ni oko. Goyi owo okay goyi eva ale baba ki abi ye wa yi obo ni o bata ba ri obo ni a make na goyi ha goyi na goyi sa goyi goyi go oh yama e kon o wa le won que bien bon da ani ana que la dian o wa le e na na tan wa le e mo se odupe e han plus simple han bo so e be ka we ya gie e be ka so we e kon e do salu ba ye e no ai gbe oh Andrea Manto e kon gbe ọ̀nà yìí náà èkó ọkàn gbáyé tí ó ṣàtìbí èkó ọkàn gbáyé ọ̀gẹ̀dẹ̀ náà yà gbọ́n ẹ o èkó ọkàn èkí ọ̀nì èkó ọkàn dọ́gẹ̀ yà Constance Ayawe ìṣẹ̀lẹ̀ Sunde èkó ọkàn gbáyé Lydia èkó ọkàn ọ̀gẹ̀dẹ̀ náà gbọ́n ẹ o Lydia èkó ọkàn KH èkó ọkàn Sister Gbefun Ekon gbe Adore Debi Ekon gbe Constance Ayawe
e con yo na gbon he o gbe o samali e con gbe ha Iviedo ya mi gbe akubania oyaba Iviedo le wata obede o yan fu o opa kan ke aiwo na di kopa o yan ifu o wada ran ma ko no fu so le o ọmọ nàìjíríà emma kẹgbẹ ọwọ kan pa ọrẹ wà ọmọ nàìjíríà emma kẹgbẹ ọwọ kan pa ọrẹ wà adùn emma musa yẹmi ọmọ pa àbẹgbẹ musa bẹrẹ o musa àbẹmí ọ ẹrí emma ni wà á sọnù ayàrá ìyàn tán náà. Dey ro wa we ari owe de ton na oni yan e man e me no ani mi ase o wa so no o me na do tie o mo na ri ma ke gbo kan wa pa no o wa do ma gan do se ba ma e ri ma be that year of money ho wa gere gbo wa ọmọ nàìjíríà mà kí gbọ́ kan pa àti góyè owó góyè bá góyè ha góyè ná ìyọ́nà o góyè ná góyè ná góyè ìsẹ́n góyè gọ́ọ̀ kò yá máa rẹ̀ úrí ẹ̀gún káì ó ní ẹ̀dùn tiẹ̀ úrí ẹ̀gún ọmọ ìwà àwọn ẹni. Very special. Money yema. I do my wa so niya. I ari yan to na ari oge de to me wi egu. Ai gbe. Yedo ni yon. Andra mato uri egun ogbe. Ladi so dan no uri egun ogbe. Jado sunde uri egun ogbe. Adoge dabi uri egun ogbe. Oko Helen ogbe fun uri egun ogbe. Constance Ayawo orí ẹ̀gún gbẹ́ Stella Mali orí ẹ̀gún gbẹ́ Ẹ̀fọ́sà Àgbọ̀nsọ ọ̀wọ́ please press the like button for Baba when the like button except for button pariwo na we like who press na ya ka we emi na una already no na una oyewe who you jump up your oyewe no Iviedo ya fẹ́ adra mato ọwẹ́ orí ẹ̀gún ẹ̀rí ẹ̀mà tó pọ́n ọdún ní mà. Adra mato ọwẹ́ mi tọ́ mi yọ orí ẹ̀gún ẹ̀rí ẹ̀mà tó pọ́n ọdún ní mà. Wọ́n á rí ẹ̀mà lórí ẹ̀gún dùn ẹ̀rí wà wégbè iye hàn tó pọ́n wé bàbá ọ̀ọ́dẹ́ ìdáná dùn wọn. Iye wà wégbè ọ̀pọ̀bọ́ ni Iviedo àìwọ̀ abí ọmọ náà orí ẹ̀gún ẹ̀bẹ̀ gbẹ́ báyìí ẹ̀bẹ̀ àbíyá agbálọ̀ ẹ̀dẹ̀ náà tó ń gbẹ́ ẹgbẹ́ ènìyàn ẹ̀ o ẹ̀gì ẹ̀kún wa o agùn náà dìrí ìdí ọ̀nà ọmọ náà wọn náà ọbẹ̀ ìdáná yóò kéèké wọ́ òyà máa ń ẹ̀dí àgọ́ wọn náà ọmọ náà lọ́gẹ̀ iye ọmọ àlọ́ iye ọ̀rọ̀ akún ọ̀mìn èmi àmẹ́ náírà mẹ́yìn sí ẹ̀gẹ̀ ìyá okeke ọ̀rọ̀ ìyẹ̀wù ọmọ ni sọ́gbà wàwò náà bẹ́ẹ̀ wèrè gbéra dé àti ẹ̀wọ̀kí ọmọ náà lọ́gẹ̀ iye ọ̀rọ̀ akún ọ̀mìn èmi àmẹ́ náírà mẹ́yìn sí ẹ̀gẹ̀ ìyá. Ọ̀rọ̀ yẹ̀wù okeke àrọ̀ yẹ̀wù ọmọ ní n'ọbẹ̀ ìwèrè gbéra dé láti ọmọ náà lọ yẹ ọkùnrin pín
If you name is ya. Really, yes, yes, if you have any, I make it no, you, I would day. But the coming, you. To bring another wound, I wear, oh, baby, I did. I mean, your money, where Obana carry carry. You cover the home over the wood of home video. I tell you, oh! The doggy tear more video. Go here, go. Okay, go here, va. Go here, ha. Go here, ne. Go here, sir. Go here, 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 go here. Go. Igba kwan, igbi akin won ani, igba kwan. That's why Ibota. Igba kwan, I know. Constance Airway, igba kwan, gbe. That is on you know igba kwan, gbe. If us agbon sin igba kwan, o your work banje. Work banje. You about your banje. You about no Igbo. We are things fall apart. Banje. Back one I don't hear. So I will back one bay. Let's I don't back one bay. Fosa, I'm going to see your banje. Oh, my grandma. Richard Sunday. Oh, come on. Come on. Come on. Adore Debbie, Ibakwan, Bay. Andrea Mato, Ibakwan, Bay. Sister Ubefun, Ibakian. Okay, you look at Ibakian. Ibakian, concubine. Concubine. Ibakwan, Ibakian, Ibakwan, Adore Debbie, Ibakwan, Bay. The day I first out, now you catch your now. Yeah, your boy. You didn't want to know what I was so in 2004. What I talk about Tony Maga. I mean, you body man. Man, I don't you not be a tomorrow to you. What's your name, Mamma? Man, I don't that my mother here. You don't know. More affair, not you were up when I gave you a boom radio. Yeah. About not to cook away, Bobo, not to cook away, you know, I told Wama. We are fair, what you had and well. About not about what that way of Baba, why no red or I told Pellecate, a real amma, like amma. Oh, your prayer will do it. Baba, you look boy fool. He said, Baba, talk by he said, what will Baba do? How you do waking a day Wednesday, I didn't know cocoa. We booted, but the Nicky, Oghe. Iago, Bizarre, Agago Salopo. Oghe Babado, we do, or we tell you do, or ma, or Baba. Baba.